sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ohun ìfẹ́ sọmídà TV àwa làgbà. ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ nípa ọ̀rìnrín ẹ̀ tí gbọ́ ń pa rẹ̀ rí lára ogun táwọn alágbára fi máa ń ja ènìyàn nù. Ogun yìí lágbára débi pé ó lè sọ ẹ̀gbọ́n dàbúrò. Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ àlàyé nípa rẹ̀ lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín lórí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Muhammad Akọ́ọ̀dé Bakurede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, òun lórúkọ tèmi ń jẹ́. Àní tí àwọn alágbára tí wọ́n bá fẹ́ bà tèèyàn jẹ́, wọ́n á dá ọ̀rìnrín sí i lágbádá. Lára àwọn àpẹẹrẹ tó mọ rírè tó bá fẹ́ mọ̀ yìí pé ọ̀rìnrín ní bá ẹ fira. Àpẹẹrẹ àkọ́kọ́ tó bá sùn yálà lóru àbí lọ́sàn-án àbí láàárọ̀, wàá ṣàmọ́ dédé rí i pé ń rẹ̀ wá látojú oorun. Bíi kí nǹkan máa rìn ẹ́ mọ́lẹ̀ lórí ibùsùn, gbogbo ara rẹ yóò wá wíwò, àti gbé apá yóò wá dìnira, àti gbé ẹsẹ̀ gan yóò wá di wàhálà. Nǹkan burúkú ti wọlé sí ẹ lára, àfi kó tètè múra síra rẹ̀ kó má bàa dèrò ẹ̀yìn láyé rẹ̀. Ẹ bá ń ṣe yẹn léní. Lára àpẹẹrẹ téèyàn tún lè fi mọ̀ bóyá ọ̀rìnrín ti wọlé síyàn lára, òun náà tún ní pé kí orí èèyàn dédé máa dìde jàyìn, kí orí èèyàn dédé máa wú lójijì, pàápàá jùlọ kéèyàn wà láàrin ọjà kí orí èèyàn máa dìde jàyìn, àbí kéèyàn wà nínú oko kí orí èèyàn máa wú jàyìn lójijì, àbí kéèyàn jókòó sábẹ́ igi ṣàdédé ní èèyàn ó máa rí pé orí tòun dìde jàyìn. Ọ̀rìnrín ti wọlé sí ẹ lára. Ogun burúkú ni tí àwọn alágbára fi máa ń ja ènìyàn. Kò tó tì tán síbẹ̀ o. Lára àwọn àpẹẹrẹ tó máa fi mọ̀ yín pé ọ̀rìnrín ti wọlé sí ẹ lára tún rèé. Kí ara èèyàn dédé máa ṣẹ́gìrì lójijì. Nǹkan burúkú ni, pàápàá jùlọ téèyàn bá wà láàrin èrò àbẹ́yàn jókòó nínú mọ́tò akérò, ara ẹ dédé ṣẹ́gìrì lójijì. Nǹkan burúkú ti wọlé sí ẹ lára nù. Àfi kó tètè múra síra rẹ̀. Bírú ogun báyìí bá wá wọlé sára fún yàn, kí wá ní àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sírúfẹ́ ẹni bẹ́ẹ̀? Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sírú ẹni báyìí, kẹ́ bá lè mọ̀ pé ogun burúkú ni ọ̀rìnrín jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV. Bóyá bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51. Èmi gangan ní dáyín lóhùn rẹ̀. Tí ogun burúkú yìí, ìyẹn ọ̀rìnrín yìí bá wọlé sára fún ẹ̀dá, kí ni àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sírúfẹ́ ẹni bẹ́ẹ̀? Àkọ́kọ́ náà bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ àti gòkè àgbà yóò máa nira fún un. Bó bá kù dẹ̀dẹ̀ kóun náà dépò gíga, wọ́n já wálẹ̀. Tó bá kù dẹ̀dẹ̀ kó débi àṣeyọrí, wọ́n dá padà sẹ́yìn. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀, nǹkan burúkú ti wọlé sí i lára. Kò tó wá tán síbẹ̀ o. Lára àwọn àpẹẹrẹ tó nítọ̀hún ó tún máa rí ni pé ìkórìíra yóò wà lára rẹ̀. Tó bá débì kan, gbogbo àwọn tí ti ń gba tiẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní gba tiẹ̀ mọ́. Ọ̀rìnrín burúkú ti wọlé sí ẹ lára. Kò tó wá tán síbẹ̀ o. Ogun burúkú yìí á tún máa sọ ẹ̀gbọ́n di àbúrò. Àyè tó yẹ kí ẹ̀gbọ́n wà, a lè jẹ́ àbúrò ni ó wà ń bẹ̀. Àwọn ojúṣe tó yẹ kí ẹ̀gbọ́n máa ṣe, ó lè jẹ́ àbúrò ni ó wà ń bẹ̀. Ó sì fura síra rẹ̀. Tí ọ̀rìnrín bá sì tún wọlé sára fún yàn, a máa jẹ́ kí àwọn ẹ̀mí kẹ́mí kàn máa wà nínú àgọ́ ara ẹni tí ọ̀rìnrín wọlé sí lára. Àfi kí a kún fún ìgbìyànjú, mọ́ tura lẹ̀, torí pé kí ni ogun láyé yìí. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Ẹ wò ó, tẹ́ ẹ bá ṣàkíyèsí nípa àwọn nǹkan tí mo sọ yìí lágọ̀ọ́ ara yín, ẹ tètè tọ̀ àwọn alágbára lọ, ẹ tètè tọ̀ àwọn àgbààgbà lọ, kí wọ́n bá yín wá ojútùú sí ọ̀rọ̀ ìgbésí ayé yín kó tó di pé yóò pẹ́ lára yín. Bóyá bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tí ń dẹ́rùbà yín tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ má pè mí. Ìyẹn lórí nọ́mbà mi èyí tí ẹ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51.
Muhammadu Akọ́ọ̀dẹ̀bọ̀ Akọ́rẹ̀dé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà èmi gangan ní dàáyín lóhùn rẹ̀. ẹ wò ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ẹ̀sì mọ́ bá wa pín kiri fún àwọn aráalé yín kí wọ́n lè jẹ àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan tá à ń gbé wá sí orí ìkànnì yìí. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rẹ̀ ìlú Ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ìlú Ìkọsùn lékèlékè mi ṣetán rẹ̀ ìlú Ìkẹfùn mímọ fẹlẹ ìṣẹlọ lọ́jọ́ tèní mi ò ní lọlọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣú àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akọ́ọ̀dẹ̀bọ̀ Akọ́rẹ̀dé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà mo ń dágbére lórí ètò kìí ṣe tekú kìí ṣe tààrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí gbà tá a tún mọ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní débà yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó torí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ohun ìfẹ́ sọmídà TV àwa làgbà.